ọlọ́run fi rẹ̀ hàn Portable gbogbo ń tọ́ lọ tọ́lá lọ́dọ̀ babaláwo torí Kata-Ife gbogbo ẹnu yẹn ni Kata-Ife ló fi blow fọ́ dànù. Allahu Akbar. ọlọ́run fi rẹ̀ hàn lẹ́yìn yóò kò sí nǹkan kan míì mọ́ ọlọ́run balẹ̀ yẹn gbára lé ṣebí torí Kata-Ife ọlọ́sọ́dọ̀ àwọn nǹkan tí a kówó jọ tẹ́jọ́ ń tara yín tí a fi nǹkan ẹbí kíní yẹn lálẹ́ tí a fi ń rọ lẹ́nu kó má rẹ́sẹ̀ yọ gbogbo ẹnu yẹn ló fi gbogbo párì ní Kata fi blow fọ́ dànù. Allahu Akbar. ọlọ́run balẹ̀ yẹn gbára lé oògùn ní Portable gbára lé ewé sunko. Allahu Akbar. kò gbára lọ́lọ́run wọ́n náà ni wọ́n sòjóró ọjọ́ tí wọ́n ti na Okocha Charles Okocha tó na Fidelity o sọ pé sòjóró Kata wá fẹ́ lú ẹ̀kọ́ wa sọ pé sòjóró wọn ò sòjóró torí pé oògùn lọ gbára lé ni ọlọ́run balẹ̀ yẹn gbára lé gbogbo ẹni tó bá ti lè gbára lé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run bí nǹkan yẹn ṣe máa ń disappoint èèyàn lóògùn disappoint yẹn ṣé bá ọlọ́ba nǹkan tí wọ́n tó owó jọ mo lẹ́ẹ̀rẹ́ tí ẹni fẹ́ rán mọ́ká nìyẹn o ẹni fẹ́ rán mọ́ká nìyẹn o ńlọ ló lọ bá àwọn kan tí wọ́n tó owó jọ ẹ fi kíní ẹ lánàá fi ra Kata kó má rẹsẹ̀ yọ kò rẹsẹ̀ yẹ yọ kò fi blow ya parí ẹ bọ́lọ̀ ṣe dojú tì yẹn nìyẹn kò nígbàgbọ́ náà àfogùn kí ló dé ogun wo lọ Ronaldo ṣe tán fi débi tán dé ogun wo lọ rán Wizkid Davido àwọn bọ́ọ̀là ogun wo lọ rí ẹ̀kan ṣe tán fi débi tán dé ogun ní ìwà àti Kata mọ́jọ́jà ọtí lọ lẹ́yìn babaláwo kán máa tọ́ nǹkan sọ lẹ́nu ogun yẹn ló gbára lé gbogbo párí tí a ti tọ́ nǹkan sí ẹ̀yẹn ni Kata fi ẹ̀ṣẹ̀ yọ ló fi jẹ́ pé mo máa ń sọ téèyàn bá ti gbára lé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ nǹkan yẹn lè dojú tí o lè disappoint at any fucking time ọlọ́ọ̀ba man yatawakkal ala Allahi fahuwa hasbuhu ẹ̀ tó bá gbára ọlọ́mọ ń tó Kata tí ò lọ lé babaláwo kan lọ bó ń tọ̀ nǹkan lákan lọ máa fi nǹkan ra lẹ́nu ní ló fi bló yẹn parí yẹn o ẹni ìdèrè wọn àṣojóró Kata náà gidi ló fẹ́ náà pa ó nà dé pé kò fẹ́ lè dá mímọ́ ń gòdè stage kan pé ṣé ò ní pọ́ mélé báyìí oògùn ló gbára lé oògùn yóò jẹ́kọ̀ bọ́lọ̀ ṣe fi rẹ̀ hàn yẹn gbogbo wọn tó bá ti gbára lé nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́run bọ́lọ̀ ṣe máa fi rẹ̀ hàn nìyẹn. Alhamdulilayi Rabbil alamin ọlọ́run má dojú tì wá ẹ wo Portable nísìn gbogbo ẹni tó ní ó lọ bọ Ògún ó lọ bọ òòṣà ó lọ bí Ògún gbogbo ẹ̀ náà lórí irọ́ náà ni ẹ wá wo Kata-Ife tẹ́gbẹ́ ó kọ̀ nígbàgbọ́ pẹ̀tọ̀ ọlọ́run lọ́ba tó lè jẹ́ kó òun win ṣe rí mo tún wá kí Túndé Perry o torí òun ló ń polówó mi sẹ́mísẹ́mí pé mú òun nígbàgbọ́ ẹ wá wo ayé Portable nísìn gbogbo àwọn ẹgbẹ́rẹ́ tó ti sin gbogbo àṣìjẹ́ tó ti jẹ ẹ wò bẹ́ẹ̀ bó ṣe ń lu nílùkulù ẹ wo Portable ṣe ń jà bí ọmọ kékeré ayé Portable ṣe wá lábàá ìtorí ọlọ́run ẹ̀yin aláṣìṣe ṣe rí pé ẹ̀yin lẹ́ba ayé ẹ̀jẹ̀ mo tẹ̀tú àwọn kan náà tí wọ́n tó lọ gbẹ́bọ àwọn ìyá láì níṣẹ́ àti bàbá láì níròlù ẹ wo Portable ṣe mú kúlekúlekúlekúle ẹ̀mí ẹ̀ ti lá ṣe rí nísìn gbogbo ẹnu òṣì òdì ògùn láwa yóò ìdí kìíní rẹ gbogbo kìíní yẹn kò ní ìtumọ̀ ṣe bá ń sọ fún ẹ bá mi share video torí tọlọ́run wàláì Túndé Perry mi Almighty Allah continue to be with you wàláì inú mi dùn púpọ̀ kọ́lọ́ bá mi dùn ti Túndé Perry lóòótọ́ ẹlẹ́fẹ̀ ni o ṣe understand ẹlẹ́fẹ̀ ni àmì jẹ́ ká sòdodo ọmọ ẹ ti gba bẹ́ẹ̀tì báyìí ó ti gba bẹ́ẹ̀tì ẹ mà rí nísìnyí bọ̀bọ́ yẹn tún gbómi sẹ́mísẹ́mi wá pé yá tún gbà lọ́wọ́ sẹ́ẹ̀ àní sẹ́mísẹ́mi ni kò máa mú kọfí bí ọlọ́run máa lo sábàbí púpọ̀ gbogbo wọn tó ń wo fídíò bá mi ṣí ẹ̀rẹ̀ ọlọ́run mo kí bọ́bọ́ ìkórìíre o wàláì mo kí òun ò lẹ́nu tiẹ̀ àmọ́ nígbàgbọ́ ẹ ti rí Túndé Perry ti wà mẹ́ ó ti gbé sáré gbà sẹ́mísẹ́mi ó tún sìn débẹ̀ aláwọ̀ bọ́bọ́ yẹn tún sìn débẹ̀ ó sìn débi ògo ní agbára ọlọ́run bá ọ̀rẹ́ tó máa sìn débi ògo ọlọ́run bá mi gbé tiẹ̀ bá mi ṣàmì o wọ́n ti pè Portable ṣọ́tìrì nísìn wáyé ẹ lóde Túndé Perry tún gbé sẹ́mísẹ́mi ẹ̀yin èèyàn mi ẹ̀ tún gba lóòótọ́ ẹ lè kú díẹ̀ káàtó ọlọ́run fojú gbogbo wa ó tún sá fún ọlọ́mi òun náà tún dá sára èmi gan ṣe máa dé mẹ́ka lẹ́ẹ̀kan sí ọlọ́mọ ṣe lè wọ̀ tèmi náà lẹ́ẹ̀kan sí mo ti lọ kan rí o wọ́n ti rán mi ní kan rí ọlọ́run kó tún rán mi ní mí sí o àmọ́ inú mi ti ẹ̀ dùn pé ọlọ́run dí grace bọ̀bọ̀ yìí ta ni mo fẹ́ sọ òun náà ni Portable ẹ wò gbà tó lọ sọ́dọ̀ àwọn oníogun ogun òun bọ̀ abẹ́ o ẹ̀fílẹ̀lẹ́ o nígbà kìnìkan gbogbo jágajàga yẹn n tá à ń sọ fún ẹ nìyẹn gbára ti ọlọ́run ẹnu òṣì ẹ̀wù ògógóró báwo lògùn nísìnyí ogún òrí bíi sèfù ẹ
Ògún kò rí ibu sèfù ẹ̀ nísìn Ògún gan àbádọ ẹ̀ ní Ògún gan jápa ṣógun gan tí lè dájà ara ìgbé àtọ́ntọ́ gbó fẹ́ ṣe kinní kan so tún lè pẹ́ẹ́rì mo rí lè kí máa ilé nǹkan sí gbogbo ẹ̀ tẹ́wọ̀ fídíò ẹ̀ wò in fact ẹ̀ wò inú mi dùn gbà tí mo gbọ́ pé Kata Ife ló win àṣẹ bọ̀bọ̀ ẹlẹ́bọ yìí kò lè win afẹ́nu òfò kó máa halẹ̀ máa rà àdúgbò bóyá àwọn kan ń wò wọ́n ń ṣe fídíò kó máa halẹ̀ kó máa bẹ́ garagara òṣì aláìní tìjú gẹ́rà tó jáde ẹjọ́ tó lọ́wọ́ ẹ bá mi kí Kata Ife congrats ẹ bá mi kí kú orí Iléyá promote bẹ̀rẹ̀. Alhamdulillah ẹ ti rí báyìí àwa lórí ilẹ̀ Hayatu Salam Muslim Estate àwọn èèyàn wa tí wọ́n ti wá gbalẹ̀ wọn báyìí ẹlòmíì nínú wọn ìyàwó ẹ̀ wà Nàìjíríà ẹlòmíì ọkọ ẹ̀ náà wà ní abroad tí wọ́n wá gbalẹ̀ lẹ́ni sọ àdúpẹ́ fọlọ́ ẹ̀yin náà ti wá gba ilẹ̀ yín o gbogbo ẹni tí wọ́n wá dòwò pọ̀ náà Ọlọ́run bá àdékọ́lá afẹ́bíkà sínú iṣẹ́ yín o. Ayọ̀dé ìdùnnúdé láti iléeṣẹ́ alálùbáríkà kan kàǹkà. Salamulai Ọlá Resources Nigeria Limited ní iléeṣẹ́ títa ilẹ̀ tàbí ta ilé tó jẹ́ ní o. Salamulai Ọlá Resources Nigeria Limited à ń ta ilé à ń ta ilẹ̀ à ń bá ní mójútó dúkìá àwọn clients. à ń ṣe survey plan C&O a ní competent engineers àti surveyors tí yóò wọ́n ilẹ̀ yín pé pérépéré. pàbàmbarì ní iléeṣẹ́ wa à ń bá àwọn ènìyàn kọ́ ilé láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí yóò sì fa kọ́kọ́rọ́ ilé yín lọ́wọ́. iléeṣẹ́ wa is a registered company with CAC tí a gba òtí àti àṣẹ láti ọ̀dọ̀ ìjọba RC number wa ní 7399433. a ní àwọn plots àti acres tí a ń tà lọ́wọ́lọ́wọ́ sí Hayatu Salam Muslim Estate phase 1 wa ní Adekunle village off Agbada Sokoto Express Road Atonta Ogun State. bákan náà a ní àwọn plot ilẹ̀ àti ilẹ̀ hectare tá à ń tà lọ́wọ́ ní Ìtorí Ewékòró phase 2 àti ní Adó-Odò phase 3 wa. òtítọ́ inú pọ́nbélé ní aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Salamulai Ọlá Resources Nigeria Limited Amir Alhaji Isiaq Abdulsalam Ọlámilé kan fi ń ta ilẹ̀ fún àwọn ènìyàn. àǹfààní rẹ̀ o fún àwọn mùsùlùmí àti àwọn ènìyàn láti máa bọ̀ wá ra ilẹ̀ rọrùn ní Hayatu Salam Muslim Estate wa ní Adekunle village off Agbada Sokoto Express Road Atonta Ogun State. tàbí kẹ́ máa pe ambassador iléeṣẹ́ wa Alhaji Abdulrahim Ridwan Ayénígbà sórí 07034210855 tàbí 07036105238. ìwọ náà máa bọ̀ wá ra ilẹ̀ rọrùn lọ́dọ̀ wa kí o di onílé lórí.